fún yàn ó ní ọdún tó yá sí pé àràfá tí wọ́n gùn ní 2024 bí wọ́n ṣe gun àràfá yẹn owó àwọn tí wọ́n gbààwẹ̀ jẹ́ náà gbogbo owó ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láti ìgbà yẹn títí di àràfá tọ̀láì títí di òní tí ń jẹ́ yọ àlàó báyìí ànábì ní Ọlọ́run ó parẹ́ fún ẹ. wọ́n sànà tálẹ̀ tí bá dà ó. ó ní wọ́n tó bá ti lè gba àwẹ̀ tọ̀láì náà tó ń jẹ́ 2025 gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ láti ìjọ Jímọ̀ táwọn lọ kíídì títí di àràfá ọdún tó ń bọ̀ wá ànábì ní Ọlọ́run ó parẹ́ fún ẹ. ẹ wo àǹfààní tó tóbi torí náà gbọ́ àwọn mùsùlùmí ẹ má jẹ́ àfi ọ̀lẹ ká má fi kúnra lọ́la yìí ẹ jẹ́ àgbìyànjú láti gba àwẹ̀ àwọn tá a ti ń gbà á bọ̀ látọ̀ di one akíra ọkọ̀ oríire o. ìdá àrùn takibiri máa jaharu bihi. àkọ́kọ́ tá a wá fẹ́ kí kó jẹ́ wọn àǹfààní fún àwa tá a wà nílé tá a fẹ́ kí Eid àti sọ ti àwẹ̀ Àrafá fún wa o gbogbo àwọn tá a gbọ́dọ̀ mójútó nígbà tá a bá fẹ́ kí Eid yìí àwọn tá a gbọ́dọ̀ mójútó wọn la fẹ́ sọ fún wa. ìdáàrú takibiri máa jaharu bihi. àfààní tí a bá fẹ́ kú òǹlé láti lọ kí Eid ó ní gbogbo àwa tá a kú òǹlé yẹn gbólóhùn tá a máa sọ ó dá gbọ́dọ̀ fi gbólóhùn yẹn ṣe àfihàn síta a gbọ́dọ̀ máa wí gbólóhùn yẹn sókè dáadáa kì í ṣe ká máa wí jẹ́jẹ́ ó ní a gbọ́dọ̀ máa wí gbólóhùn yẹn sókè dáadáa kí ni gbólóhùn náà Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd gbólóhùn yìí láfà sọ fún wa pé a gbọ́dọ̀ máa wí tabati kò lè. min hina al-khuruji ila salatil Eid. nígbà tabati kò lè lọ sí Eid tá a ti fẹ́ lọ kírun Eid. hatta tati al-imamu yusalliya bin-nasi salatul Eid. ó ní nígbà tabati kò lè yẹn tabẹ̀ sí ní wí gbólóhùn yẹn tá a gbọ́dọ̀ jẹ́ kẹ́nu wá dákẹ́ tá à ń wí sókè dáadáa pẹ̀lú àwọn jọ̀mọ́ tájọ́ ń lọ ó ní má dá lọ wọ́n nìkan ò gbọ́dọ̀ dá lọ yìí lọ pẹ̀lú jọ̀mọ́ káwájọ máa wí gbólóhùn yẹn sókè dáadáa ó ní táwa wí gbólóhùn yẹn sókè dáadáa títí táàfi débi táàti kírun yìí dì á gbọ́dọ̀ bẹ́nikẹ́ni sọ gbólóhùn yìí la gbọ́dọ̀ máa wí táwa wá débi táàti kírun yìí dì náà á gbọ́dọ̀ bẹ́nikẹ́ni sọ̀rọ̀ ká máa wí gbólóhùn yẹn títí tí ìmáàmù ó fi dé wá bá wa láti wá kírun yìí dì yẹn fún wa a gbọ́dọ̀ bẹ́ni kẹ́ni sọ gbólóhùn yẹn la gbọ́dọ̀ máa sọ la gbọ́dọ̀ máa wí ní gbogbo gbà títí tí ìmáàmù ó fi dé láti wá kí n fún. wa amma nisa'u. a ti gbọ́ fáwọn ọkùnrin nìyẹn ó wá ní ẹ̀rọ orí àwọn obìnrin gbogbo èyíkéyìí nínú obìnrin àwọn ìyá wa ni ọ̀dọ́ ni gbogbo tó bá ti ń jẹ́ obìnrin. fala yaj'alna iza kunna adati rijal. ó ní àwọn ò gbọ́dọ̀ máa gbóhùn sókè tiwọn o gbólóhùn tá a sọ pé àbọ̀dọ̀ máa wí yàn Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. gbólóhùn yìí ní Islam sọ fún apẹ́ àbọ̀dọ̀ máa wí ó ní àwọn obìnrin ò gbọ́dọ̀ máa wí gbólóhùn yẹn sókè nígbà tó bá ti ń bẹ láàrin àwọn ọkùnrin wọn ò gbọ́dọ̀ wí sókè àwọn gbọ́dọ̀ máa wí jẹ́jẹ́. aw tasilu aswatuhunna ilayhim. àti pé ohùn wọn ò gbọ́dọ̀ papọ̀ mọ́ àwọn ọkùnrin ohùn àwọn obìnrin kò gbọ́dọ̀ papọ̀ mọ́ tàwọn ọkùnrin túmọ̀ sí pé àwọn máa wí jẹ́jẹ́ àwọn ọkùnrin máa wí sókè ìyẹn ló fà á tó yá sí pé gbogbo obìnrin jẹ́jẹ́ ní oníkan máa wí gbogbo tó máa fẹ́ sọ jẹ́jẹ́ jẹ́jẹ́ lóbìnrin gbọ́dọ̀ máa wí kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sókè ohùn obìnrin ò gbọ́dọ̀ máa láòdì sókè jù gbólóhùn náà láti sọ fúnra wa nígbà tá a bá fẹ́ kó o lè lọ sí Eid a gbọ́dọ̀ bẹ́nikẹ́ni sọ̀rọ̀ tá a fi débẹ̀ tí màmú fi kírun fún wa. antaziabu ila salatil Eid mashiya. ó wá nínú ẹ̀ náà ti ní pé nígbà tá a bá fẹ́ lọ Eid yẹn má gbé mọ́tò lọ Eid o afáàní tó dáa jù ní Islam ni pé ẹ jẹ́ a fi ẹsẹ̀ wa rìn dé Eid ṣùgbọ́n wọ́n tí wọ́n ilé rẹ̀ jìnnà síbi tó ti fẹ́ lọ kírun ó lọ darapọ̀ mọ́ àwọn kan ó gbé mọ́tò kúrò lé rẹ̀ ó wà lọ páàkì mọ́tò yẹn sọ́dọ̀ àwọn kan tẹ́jọ múùfù papọ̀
kó lè jàǹfààní súnà yẹn Naam. kó lè jàǹfààní súnà yẹn wàá páàkì mọ́tò rẹ kalẹ̀ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n fẹ́ lọ papọ̀ ẹ wàá jọ gbéra láti máa lọ sí yìí ẹsẹ̀ náà ní ká fi rìn dé yìí wọn ní ká gbé mọ́tò débẹ̀ náà. وأن يكون ذهابكم إلى مصلى العيد من طريق wàrújú من طريق آخر. آخر. Islam sọ fún wa wípé nígbà tá a bá fẹ́ jáde lọ sí ìdí láti lọ kírun ó ní ká gba ojú ọ̀nà kan مصلى العيد ojú ọ̀nà tá a bá wá gbà lọ yẹn a máa pàdé àwọn màlẹ́kà lọ́nà táwọn ò fojú yìí tí wọ́n máa ṣàdúrà fún wa tínú àwọn náà máa dùn náà màlẹ́kà tọ́lọ̀ ń sọ fún jọ́nà pé wọ́n fẹ́ dá wa tí wọ́n á sọ fọ́lọ́run pé má má dá àwọn ará bíi wọ́n máa tẹ̀jẹ̀ mọ́lẹ̀ ní Suratul Baqara tọ́lọ̀ ní ǹtẹ́ mọ̀ ni mo fi ń lọ yìí tèmi mọ̀ ni tí mo sì mọ owó ẹ̀dá tí mo fẹ́ dá mo mọ ohun tó ń ṣe fún mi lára tọ́lọ̀ ń fẹ́ fi wá ṣe ìyanran lé àwọn màlẹ́kà lórí ní ọdún iléyá ó ní ojú ọ̀nà kan lẹ́gbà ojú ọ̀nà tẹ́ bá gbà yẹn àwọn màlẹ́kà máa pàdé yín lọ́nà wọn máa ṣàdúrà fún yín tẹ́ bá wá kúrò ní yídì tán ojú ọ̀nà tẹ́ ẹ gbà lọ yẹn ẹ má gbà bẹ̀ bọ̀ ẹ lọ gbójú ọ̀nà míì يخرجوكم من طريق ẹ آخر. gbójú ọ̀nà míì lọ sílé ìdí tó lọ tí Islam sọ bẹ́ẹ̀ fún wa ni pé kí àwọn màlẹ́kà míì tẹ́ tún pàdé lọ́nà káwọn tún lè ṣàdúrà fún yín kó bá yà sí pé àwọn màlẹ́kà àkọ́kọ́ tó ń ṣàdúrà fún yín yẹn náà àwọn náà ló ṣe kí ni o ló ń tún ṣàdúrà fún yín kẹ́ ẹ lè jàǹfààní nǹkan yẹn ní Islam sọ bẹ́ẹ̀ fún wa ó ní ojú ọ̀nà tẹ́ bá gbà lọ́kọ́ ní kẹ́ ẹ gbà bọ̀ ojú ọ̀nà míì ní kẹ́ ẹ gbà bọ̀ náà. لثبوت ذلك عن النبي صلى الله عليه وسلم. èyí tá a sọ yìí wọ́n ní wọ́n fi ó jẹ́ ìrìnlẹ̀ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tánàbì testifies tó fọwọ́ sí kó dáa bẹ́ẹ̀ tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ láàdá ń bẹ fún yín bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àwọn ntabọ́dọ̀ mójútó tábà fẹ́ lọ yídì láti sọ yìí àti gbà tábà fẹ́ kúrò ní yídì wọn láti sọ fún wa wáyé nǹkan tó kù nínú ẹ̀ tó abọ́dọ̀ tó mójútó ní yídì nígbà tábà dé yídì ni wípé الجلوس لسماع خطبة العيد. wọ́n ní nígbà tí ìmáàmù bá wá sálámà pé assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dìde ẹ̀sìn ni o títí tí ìmáàmù fi parí kútùbà èyí tá à ń sọ yìí ó kọ́mọ̀ kódà lọ́dọ̀ àwọn àfa tí wọ́n mọ̀ bí a kà sọ pé wọn ò mọ̀ ni wọ́n lórí ìjókòó la gbọ́dọ̀ wà tí ìmáàmù fi ka kútùbà tán òun náà ni tí ó fa tíjọ́ jímọ̀ tá a máa ń kéde náà kútùbà tí ìmáàmù máa ń kà yẹn odidi rákà méjì ni ìsìlámù pè fún wa wọ́n dásìkò tí ìmáàmù bá ti bẹ̀rẹ̀ kútùbà níjọ́ jímọ̀ báyìí ẹ̀dá kankan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kódà kó já sí pé o fẹ́ dá ẹni tí ń sọ̀rọ̀ èèyàn kan ń sọ̀rọ̀ lọ́wọ́ nígbà tí wọ́n ka kútùbà jímọ̀ lọ́wọ́ ó wá fẹ́ dá lákẹ́ kì í sí pé wọ́n ń sọ̀rọ̀ o kò fẹ́ dá lákẹ́ pé má sọ̀rọ̀ Ànábì ní fákọ̀ọ̀dì làgáùtà ó ní àwọn méjèèjì ẹni tó fẹ́ dá yàn lákẹ́ àti ẹni tí wọ́n fẹ́ dá lákẹ́ ẹ̀jọ́ ní jímọ̀ yìí ti bàjẹ́ torí náà òfin èyí gbọ́dọ̀ máa tẹ̀lé tó bá fẹ́ kọ́ lóun tẹ́wọ́ gba gbogbo ìjọsìn rẹ ìbádà rẹ tó bá fẹ́ kọ́ lóun tẹ́wọ́ gbà àfi kó tẹ̀lé òfin ẹ̀sìn nígbà tí imam bá ti bẹ̀rẹ̀ kútùbà yẹn wọ́n náà ẹnikẹ́ni gbọ́dọ̀ dìde lọ́dọ̀ wa ń bí àwọn kan wà lóyá sí pé ìgbà tí imam bá bẹ̀rẹ̀ wọ́n sálámà báyìí imam bẹ̀rẹ̀ kútùbà wọ́n dìde orí ìdúró náà wọ́n ti gbọ́ kútùbà àwọn míì bẹ orí ìrìn ni ẹnu géètì náà lọ yẹn wọ́n lè dúró sẹ́nu géètì pé imam ó ń nà ọ̀bẹ sókè báyìí àwọn ilé yánu wọ́n sì ní ká jòkó ni o wọ́n ní ká jòkó ká gbọ́ kútùbà ni wọ́n ní ká dìde dúró ẹjẹ́ àpòyí tá à ń sọ yìí ẹjẹ́ àgbìyànjú láti tẹ̀lé kí wálé pẹ̀lú ẹni tí ó jẹ àǹfààní àlùbáríkà ọdún lọ́dọ̀ Ọlọ́run. وعدم الاشتغال عنها بشيء كالتهانية. wọ́n ní àti pé ó gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan kó kó àìrójú báyìí kó fún ẹ ní ṣúgùlù nípa wípé à ń kíyàn ìmáàmù sálámà tó báyìí ẹ kú ọdún wọn náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ rárá títí tí ìmáàmù fi kàwé tó bá
أو رسائل الهاتف الجوال أو غير ذلك. tàbí ó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ nínú fóònù rẹ̀ bóyá ìmáàmù ṣe tán sí wá gbé fóònù wá ń tẹ ọbẹ̀ sí ń tẹ̀ àti kírun tán wọ́n bá wọn kan sọ pé àṣẹ kírun tán sí ni àbẹ o tó wá gbé sí fídíò ẹ wo ìmáàmù wọn ṣe wútúbà lọ́wọ́ ìmáàmù wọn ṣe fídíò kọlù o ti gbé fún wọn gbogbo wọn dáradára yìí kò dánú sílá wọn ní abọ́dọ̀ tẹ́tí sí kútúbà yẹn títí tí ìmáàmù fi ṣe tán tí ìmáàmù bá ti wá náwó sókè gbogbo tó bá wọn lálẹ́ ṣe lẹ́yìn ìgbà yẹn tí ìmáàmù bá ti nà ọ̀bẹ sókè báyìí pé a ti pa ẹran ọdún tọdún yìí o gbogbo tó bá wọn lálẹ́ ṣe ń gbà náà. As-sunnatu inda zabhil adhiya. A ti ṣàlàyé àwọn àǹfààní tá a lè rí tá a bá fẹ́ lọ Eid àti pé tá a bá wà ní Eid wọn láti kọ́ sọ yẹn nígbà tá a bá kò ní Eid tá a délé wọ́n lè lè ní súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí a bá fẹ́ pa ẹran ọdún tá a lọ rà fúnra wa pa fẹ́ pa. Antu wajiha ila al-qibla. Àwọn ní adájú ẹran yẹn kọ kíbílà nígbà tí a bá ti so àwọn adájú ẹ̀kọ́ kíbílà á mú ọbẹ̀ sí lọ́rùn báyìí. Wa yaqulu zabihu inda idja'iha. Àwọn máa sọ báyìí nígbà tá a bá fẹ́ pa ẹran yẹn ọbẹ̀ ó ti wà lọ́rùn rẹ̀ àwọn máa sọ gbólóhùn yìí jáde kí ni gbólóhùn náà. Bismillahi wallahu akbar. A sọ pé bismillahi Allahu akbar. Àkọ́kọ́ tá a kọ wí nìyẹn o pé ọlọ́run a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ rẹ ọlọ́run ọba tó tóbi jùlọ tá a bá ti sọ yẹn tán a tún wá sọ wípé Allahumma ọlọ́run ọba Allahumma minka walaka ani Allahumma ọlọ́run ọba minka ẹ̀mí tá a fẹ́ pa yìí ọ̀dọ̀ rẹ ló ti wá rẹ ló ní walaka ọ̀dọ̀ rẹ ló ti fẹ́ padà sí rẹ ló ní awu gbólóhùn yẹn. Allahumma. A sọ pé ọlọ́run ọba o. Taqabbal min fulani. Wa ali baytihi. Ibi tá a parí ọ̀rọ̀ yẹn sí nìyẹn kó o tó di pé o fi ọ̀bẹ sí lọ́rùn ojú. Pé ọlọ́run ọba Allahumma ọlọ́run ọba mi taqabbal gbà lọ́wọ́ mi min fulani. Fulani tó ń lò ń bẹ̀rẹ̀ ni pé ó dá orúkọ ara rẹ síbẹ̀ orúkọ tiẹ̀ gangan. Min ruhul haqi ala khalili yẹn ló fà sí pé wọ́n ní kí wọ́n fúnra rẹ̀ lọ mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kí ó ṣe dandan kó ṣe máa wá àfáà kan pé ẹ̀rọ bá mi pa ẹran yìí kí ló dé tó lè mọ ọ̀rọ̀ ẹ̀sìn fúnra rẹ̀ àìmọye dókítà tó yẹ pé ó mọ ọ̀rọ̀ ẹ̀sìn àìmọye lọ́yà tó mọ ọ̀rọ̀ ẹ̀sìn tó nílé kíw tó dálé kíw lẹ̀ àìmọye páílọ́ọ̀tì tó mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lọ kọ́ ẹ̀sìn lọ mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìwọ fún ẹ lórí nẹ́tọ̀ àti pa ẹran rẹ kò ní ṣe kókó pa ẹ̀yàn kan síbẹ̀ gbogbo tó gbólóhùn yìí ló wí ó tó di pé ó pa ẹran náà ó dárúkọ rẹ sí ó ti wá ní wà á lè bẹ̀yì tì í tó gbà lọ́wọ́ àwọn aráalé mi tó pé ìwọ ni kọ́kọ́ ló fẹ́ jẹun yẹn ìyẹn ló fi lo wà á lè bẹ̀yì tì í tó pé tó bá wọn ní tábà pa ẹran ọ̀nà mẹ́ta láàdẹ̀rùn sí o ọ̀nà mẹ́ta àkọ́kọ́ ń bẹ nínú ìdá kan nínú ìdá mẹ́ta yẹn ó kó ẹran yẹn sọ́dọ̀ ara rẹ ìwọ ìyàwó àtọmọ apá kan apá kejì ó pín yẹn fún gbogbo àwọn ará àdúgbò rẹ a ti sọ àwọn tó jẹ́ labour wa fún wa a ti ṣe wáàsí yẹn kọjá èyí àwọn tó jẹ́ labour wa kì í ṣe àwọn tẹ́jọ́ ń gbé náà gba labour wa a ti sọ lẹ́yìn tẹ́ bá ń tẹ̀lé wa 40 houses lápò ọ̀tún 40 houses lápò òsì 40 houses níwájú 40 houses lẹ́yìn gbogbo àwọn tó bá fún lẹ́wọ̀n nìyẹn ìwọ́n tó pa dídí màálù àwọn tó fún lẹ́wọ̀n nù wàhálì bèjì apákan tó kù gbogbo àwọn ẹbí rẹ tí wọ́n nágbára àti pẹran ó mú fáwọn náà ọ̀nà mẹ́ta tó ní ká pẹran sínú tó bá tún wá wí gbólóhùn yìí délẹ̀ ó wàá ṣe kí ni o ó wàá pẹran yẹn ó du ẹran yẹn dídú ẹran yẹn náà ó ṣe lọ́wọ́ kan ni o 1 2 mo ti ní ká pẹran nù kì í ṣe kó máa rìn mọ́ báyìí kó máa yẹn ló fà dé kó ní ká wá ọ̀bẹ tó mú ó fi sí lọ́wọ́ kan báyìí bísímìlá wà dá padà lọ́wọ́ kan ni tó pé àwọn náà wọ́jú tẹ́gbọ́n fún wọn lágbára ni wàláhì àtó bẹ́ẹ̀ láti pa wọn àtó bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn náà gba kádà pé àfikún wọn gbà fọlọ́ a ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ṣe àwọn ẹran wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà
هذا هو الثابت عن النبي صلى الله عليه وسلم. eléyìí tá a sọ yìí orin ilẹ̀ la wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì náà fi orin ilẹ̀ bẹ́ẹ̀ pé lóòótọ́ lára ń tẹ́ gbọ́dọ̀ ṣe ni tá Ànábì gbà wọlé bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. ọwọ́ súnẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé dáadáa ká fi tọ́lọ́run àtànábì ṣe sallallahu alayhi wa sallam. ká ní pẹ̀lẹ́ tó jèrè àyẹ̀mọ́ ẹni tí ń pa ọdún tọ́lọ́run gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá lè tẹ̀lé gbogbo tá a sọ yìí wọ́n náà ó pẹ̀lẹ́ tọ́lọ́run gbà lọ́wọ́ rẹ̀ kódà gbogbo àwọn ará àdúgbò inú wọn gan dùn tó máa jọ pé alhamdulillah èèyàn rẹ ní bá wa gbé ládùúgbò yìí èèyàn rẹ kì í ṣe èèyàn bú láfọ ọ̀jọ̀gbọ́n kan fi sọ wípé. al-Eid halala fi duraka wákàbíọ́ ó ní al-Eid halala. al-Eid halala. ó ní ẹ̀yà ọdún ilé yàtọ̀ wí o. ó kó ìdùnnú dé. al-Eid halala. ó kó ayọ̀ dé ó kó oríire dé fún wa. al-Eid halala. ó kó òkìkí dé fún wa. al-Eid halala. fi duraka wákàbíọ́. fún àwọn ọmọdé inú ilé rẹ àtàwọn àgbàlagbà inú ilé rẹ o. fún àwọn ọmọdé àdúgbò rẹ àtàwọn àgbàlagbà àdúgbò rẹ. fi duraka wakabira. fún àwọn ẹbí rẹ náà àwọn ọmọ tó kí àtàwọn àgbàlagbà inú ilé. fi duraka wakabira. wàsá ilé ìkà. yẹ̀sùn fún tàhání àtàlẹ́wà. ó ní wàsá ilé ìkà ó dé wa bẹ́ẹ̀ o. wàsá ilé ìkà. ilé yà ìdé wa bẹ́ẹ̀ o. yẹ̀sùn fún lẹ́ni tó gbé dé. yẹ̀sùn fún tàhání àtàlẹ́wà. ìkíni káàbọ̀ látọ̀dọ̀ àwọn ènìyàn. nígbà ilé yàtọ̀ à ń sọ yìí àìmọ̀ èèyàn tó wọn wá láti ìlú Canada tó wọn wá láti London tó wọn wá láti America tó wọn náà ń bọ̀ náà ṣe tó wọn wá dé wọn wá kí wọn ẹ káàbọ̀ o ẹ ǹlẹ́ o ẹ kú dídé o ẹ kú ọdún náà o aṣọ̀pọ̀ ọdún láyé bẹ́ẹ̀ á jọ máa kí wa pẹ̀lú ìdùnnú àti àlàáfíà nítorí tí ọdún yẹn kó dé wá fún wa nìyẹn. wá fi bi'izzika. wá fi bi'izzika. ya azizu muhanni'an. بدوام نعمتك العبادة مبشرا. بدوام نعمتك العبادة مبشرا. Àbáni ya Azizu akùrẹ́ tó já sí pé Ọlọ́run gbà fún. Ya Azizu. Tó jẹ́ olórí ilé. Ya Azizu. Tó jẹ́ òpó inú ilé. Ya Azizu. Tó mú millions of naira lápò ara rẹ tó lọ fi rọdídì màálù ńlá kan. Ya Azizu. Tó tún mẹ́wọ́n dídí ẹran àgbò méjì tó tún fi lé. Ya Azizu. Àfààní akùrẹ́ ẹ̀. Wá fi bi'izzatika. Wá fi bi'izzika. Wá fi bi'izzika. Ó ní máa fi títóbi tó tóbi yẹn máa fi pé fún kíni mọ̀hánì láti máa dùn àwọn ará àwọn ẹbí rẹ àwọn ará àdúgbò rẹ àwọn níbọ̀ rẹ dídùn wọn nú máa fi pípé títóbi rẹ yẹn máa fi dùn wọn nú jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ pé wàláhì èèyàn rí dé. wá fi bi'izzika. tí o bá ṣọlá ọlọ́run àtọ́lá rẹ ní ìkòkò wà yìí àràgàn ní mọ tó pèlè wọn dún kí ni wọ́n máa dùn pé wàláhì èèyàn rí ni. بدوام نعمتك العبادة مبشرا. بدوام نعمتك العبادة مبشرا. بدوام نعمتك pẹ̀lú ìtẹ̀síwájú ìdẹ̀ra rẹ pẹ̀lú ìdúnnúmọ̀ ìdẹ̀ra rẹ sọ́dọ̀ àwọn ènìyàn. mubashiran kó máa jẹ́ ìdùnnú fún wọn kó máa jẹ́ oríire fún wọn pé alhamdulilayi dúpẹ́ àti ẹ̀mọ̀lára pé àwa náà ti ẹ̀pẹ́ràn àmọ̀lára tó bá ń ṣọlá ọlọ́run ọlọ́lágbájá ni àmọ̀lára ṣùgbọ́n ló fún wa lẹ́ran ẹ̀wò dídé ẹ̀wọ̀n tó tún fẹ́ lómi tó wọ́n sọ pé eléyìí pọ̀ eléyìí pọ̀. العبادة مبشرا بدوام نعمتك العبادة مبشرا. bó bá ṣe lè fún àwọn èèyàn náà tínú wọn dùn bí ìwọ náà ṣe ń dunnú àti wá àti àwọn ìyàwó àtàwọn ọmọ rẹ àtàwọn ẹbí rẹ táwọn lébọ rẹ ládùúgbò náà dunnú látọ̀dọ̀ rẹ ó máa jẹ́ gbígbàdúrà fún wọn náà ni ó máa jẹ́ gbígbàdúrà fún ẹ lọ́dọ̀ Ọlọ́run ni lára ìmójútó ọdún iléyá wa ni Ọlọ́run abẹ́ èyí tá a fẹ́ ṣe lọ́dún yìí èyí tó kù kókó ọ̀tún láì àìmọye tó tún bá wa ṣe Ọlọ́run
dákunjá pẹ̀lẹ́ni tí ó ṣe níwọ̀hún má jà ṣe ní dùbúlẹ̀ àìsàn má jà ṣe lọ́gbà ẹ̀wọ̀n ọlọ́run abẹ́ àwa fún wa náà ní ká ṣe pẹ̀lú ìdùnnú àti àtàláfíà wala yàdẹ́bọ̀ wa Muhammad la hawla wala quwwata illa billah.